Hello, 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 hello. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé gan-an fún ìtẹ́tí sí, fún etí ìgbọ́. Ẹ fi ń gbòòrò ayọ̀ kí àlàáfíà yóò máa bá wa gbé in Jesus name. Amen. Gist ta sọ lẹ́ẹ̀kan pé ta da àdúrà bolẹ̀ pé kí náà lè pe Queen Naomi. Irú lẹ́tà wo náà fi invite Queen Naomi pé kó máa bọ̀ lákùrẹ́ pé wọ́n fẹ́ settle matter pẹ̀lú àwọn olórí. Mo ní ṣé fake settlement líle àbí rere wọ̀. Pé kó má ṣe gbára lé wọn because gbogbo èrò wọn ibi ni. Ibi lójoojúmọ́ sí Naomi. Pé kí leader tèmi pé màá ní kí Naomi máa lọ. Ẹ ṣáà gbà ti ṣiṣẹ́ yẹn síwájú. Torí etí tó bá ti gbọ́ àlọ́ tó máa gbọ́ àbọ̀. Mo tún gbé another kàyéfì wá fún yín o. Kẹ́tẹ́ tí bẹ́ẹ̀ lè jẹ́ kí ẹ gbọ́ ẹ̀yin èèyàn mi tó ṣẹlẹ̀ kẹjọ. Ẹ ṣé gan. Now, ríǹgì tí Naomi sọ fún bàbá, tó sọ fún màmá ẹ pé àpé kábíyèsí ti ẹ ní kóun wá kóun ní ríǹgì kan tóun fẹ́ fi hàn. Tàfí pé bóyá wọ́n mú ríǹgì yẹn wá. Àṣé ríǹgì Naomi ni o tán ti ń wá látijọ́ yìí. Wọ́n ní pé Naomi ti ké gbàjarè pé ta ló mú ríǹgì òun. Ta ló gbé ríǹgì òun nínú wardrobe òun, nínú igbá jewelries òun. Òun wá ríǹgì òun tí òun ò rí pé ta ló máa gbé. Ẹ̀yin èèyàn mi, wọ́n ti ń wá ríǹgì ọjọ́ ti pẹ́, ọjọ́ mélòó. Wọ́n ní bóyá àwọn ẹ̀mí mímọ́ ti jẹ́ kó rí ríǹgì o. Àṣé ríǹgì yẹn ni kábíyèsí sọ fún Queen Naomi pé kó wá léèní after church tí màmá ẹ̀ fi sọ pé àwọn gbọ́dọ̀ lọ. Kí ni wọ́n fẹ́ bọ́ ọmọ òun sọ? Tẹ́rù tí ń ba màmá. Tẹ́rù tí ń ba màmá pé kí ni wọ́n fẹ́ bọ́ ọmọ òun sọ? Òun ò gba ọmọ òun láàyè kó lọ o. Bẹ́ẹ̀ tí kábíyèsí ò sọ pàtó. Kọ́ ni wọ́n gbé ríǹgì kan wá kó wá tẹ̀ ẹsẹ̀. Gbogbo wọn ní discussion tó fẹ́ sọ ní after church tó fi sọ fún kábíyèsí pé after church. Òun ni lẹ́tà tí wọ́n sọ pé wọ́n fẹ́ bá àwọn olórí pé wọ́n fẹ́ rí Queen Naomi ní ààfin. Ọ̀tọ̀ ni ti kábíyèsí, ọ̀tọ̀ ni ti àwọn olórí o ní ààfin. Torí tí àwọn olórí yẹn kò yé màmá àti Queen Naomi. Queen Naomi kàn sọ pé ó rẹ́rìn pé òun máa lọ màmá. Tí màmá ní ò lọ, a jọ máa lọ. Tọ́wátì ó lọ láyé òun ò trust àwọn olórí. Wọ́n tún lè lọ set trap mi fún ẹ. Pé Queen Naomi wá rẹ́rìn pé màmá òun á lọ. Màmá ní tó bá jẹ́ bẹ́ẹ̀ a jọ máa lọ ni. So, story yẹn nìyẹn o. Ni wọ́n bá ní Queen Naomi o tó ti ń wá jewelries yẹn tó ń wá ríǹgì ẹ̀ o, òrùka o, ó ń wá látijọ́ yìí kò rí. Wọ́n ní àṣé ìtorí ẹ̀ náà ṣe ọ̀rọ̀ wà lénìí o tó bá ti close in church o. Ọ̀rọ̀ wà ọ̀nà fẹ́ lọ rí. Queen Naomi fẹ́ lọ sí ààfin o. Àṣé ríǹgì tí kábíyèsí ní kí olórí Naomi wá wò. Pé àṣé wọ́n ti dá ríǹgì tó ń wá láti ìjọ́ yìí wọ́n ti dá padà sí ààfin. Ó ti wà lọ́wọ́ kábíyèsí. Níbo ni wọ́n ti rí ríǹgì? Àṣé wọ́n ní olórí Ashley òun náà bá ríǹgì lọ́wọ́ ẹ̀ o. Olórí Ashley báwo ni ríǹgì ṣe dọ́wọ́ ẹ̀? Ó ní ẹ̀mí kan sọ fún òun pé kì í ṣe tòun, òun ò gbọdọ̀ lò ó. Nǹkan tí ì ṣe ti ẹ̀ dá padà. Nǹkan tí ì ṣe ti ẹ̀ dá padà. Ó lẹ́mí yẹn ò jẹ́ kó òun gbádùn. Òun ṣe dá ríǹgì padà fún kábíyèsí. Ìtumọ̀ ríǹgì tí kábíyèsí sọ fún Naomi pé kó wá sáàfin kó wá gbà. Kó wá wo ríǹgì. Kábíyèsí ò ti sọ fún Naomi o. Kò tí ì mọ nǹkan tí Naomi ò tí ì mọ nǹkan tí kábíyèsí fi sọ fún un pé kó máa bọ̀ láàfin léèní torí ríǹgì. Èmi gan tí ẹ sọ pé ṣé ojoojúmọ́ ni kábíyèsí fi ń ra ríǹgì ni. Ìkan wọ́n sọ pé wọ́n rà sí àwọn olè lọ ká mọ́ nílé. Èwo tún ni ríǹgì eléyìí ó yà another one. Bóyá torí ẹ̀ ní kábíyèsí tún ti ṣe order another ring. Àṣé ríǹgì tó ti jí mọ́ olórí Naomi ní ilé ní Àkúrẹ́. Now wọ́n á sọ pé báwo ni ríǹgì ṣe fẹ́ sọnù lákúrẹ́ tó dẹ̀ máa rí ní Ifẹ̀.
ríǹgì sọnù lákùrẹ́, wọ́n dẹ̀ rí he ní Ifẹ̀. So òun ní kàyéfì tó wà nílẹ̀ sí i. Tó ń fi torí ẹ̀ ní pé kán wá, wọ́n fẹ́ sọ àsọyépọ̀. Pé kí Naomi wá o, ká wá sọ àsọyépọ̀ nípa ríǹgì bẹ́ẹ̀ tí wọ́n sọ pé Ashley ni ríǹgì wà lọ́wọ́ ẹ̀. So ibi tí kàyéfì ti wà ní pé níbo ni Ashley ṣe rìn ọ̀nà pàdé Queen Naomi ríǹgì. Ṣé ríǹgì yẹn ṣé ó lẹ́nìkan tí Ashley lè rán ní ilé tó wà nílé Queen Naomi pé ríǹgì yìí ó bá mi wò, bá mi ṣọ, kó lọ sí wardrobe Queen Naomi kó bá mi yọ wá. Pé ta lẹni tí Ashley lè rán lọ sí ilé Queen Naomi láti lọ wá ríǹgì yẹn wá. Àbí egbé ló gbé ríǹgì láti inú wardrobe Queen Naomi lákùrẹ́ lọ sí Ifẹ̀ tó fi wá dọ́wọ́ Ashley. Gbogbo kàyéfì yẹn ni wọ́n sọ pé kí Queen wá lé ní ìyẹn. Àṣé òun ní lẹ́tà tán send sí pé kó wá. Tàtí ń think pé kí ló fẹ́ lọ ṣe lákùrẹ́. Bó jẹ́ èmi ni mi ní lọ. Bó jẹ́ èmi torí ibi ni gbogbo ọjọ́ ayé àwọn olórí tó kù sí Naomi láàfin. Àṣírí wọn ti fẹ́ tú, àṣírí wọn ó tiẹ̀ ti tú, kì í ṣe pé ó ti fẹ́ tú. Kí Queen Naomi kó lọ gbọ́ àwọn àṣírí àwọn olórí ọkọ ẹ̀ láàfin. Very interesting. Ọlọ́run á ṣọ́lá, a ti gbàdúrà pé àṣírí wọn pé kò ní bò. Àṣírí wọn máa tú ni. Inú ìdè náà máa wà ní gbogbo ọjọ́ títí ire Naomi ire Naomi tí ẹ̀ ti dé náà. Ire ẹ̀ ti dé. Pé tó máa ní àníkún àti àníṣẹ́kù. Lágbára Kristi, ayọ̀ la máa rí. Ọlọ́run tó bẹ̀rẹ̀ ire fún Naomi láti ìgbà tó ti délé ayé, tó Ọlọ́run dá wá sílé ayé. Ó máa tẹ̀lé ni. Ire yẹn kò ní padà lẹ́yìn. Ayọ̀ ni gbogbo wa máa yọ̀. Ojú wa kò sẹ́ni tó máa pẹ̀dín nínú gbogbo àwọn fans Naomi àti Tadenikawo àti Kábíyèsí. Ayọ̀ ni gbogbo máa rí. Ara yọ̀ nú ẹ̀ o. Gbogbo ìta fi ń yọ̀ fún Naomi torí ẹni tó bá yọ̀ fún oníire, òun náà ó di dídé kí ire bá òun náà. Òun náà ló bá òun tọ̀. Ayọ̀ la máa rí o. Ẹ̀yin èèyàn wa, ǹjẹ́ ṣé ti rí gbọ́ ṣá? Ẹ ti rí lè gbọ́. Ẹ jọ̀ọ́ bá mi fi sí comment section. Kẹ bá mi like, kẹ bá subscribe, kẹ dẹ̀ bá wa share. Kẹ bá mi fi sí comment section. Mo fọ́ Ọlọ́run bẹ̀ wá o. Mo fẹ́ máa gbúrò yín torí tí máa ń gbúrò yín nínú comment section inú mi máa ń dùn ni. Torí ẹ máa ń là mí lọ́yẹ̀, ẹ dẹ̀ máa ń fún mi, ẹ máa ń cheer mi up, ẹ máa ń encourage mi. Inú dídùn àtayọ̀ àti ìgbéga kò ní wọ́n nínú ilé yín lágbára Kristi Jésù Kristi. Olúwa wa, àmín. Bye.